since tí o ti yọ ní ọ̀rọ̀ báyìí. Wọ́n gbé aṣọ ìwọ́n dé bá nítorí ẹni mo bọ́ ṣe fẹ́ ṣe Peter ya. Ọ̀nà wèrè lógún. Àlàyé jẹ́ ní ìjọ fílẹ̀ kìtò. Lọ́jọ́ wọn pa ìwọ̀n tó wáyé wà pa. Aṣọ́gun yẹn dá pọ̀. Kíní ẹ̀dá Peter. Ó fi tẹ́ẹ̀dì. Kíní ẹ̀dá wá fi sí. Ó wà ní oṣù àbí wà ní ìpínlẹ̀. Ṣé kò sí báńtẹ́ ni? Ẹbí sí owó ìgbà yẹn nítorí stéǹtì. Wọ́n máa sọ kí lórúkọ wọn bìkọ́ jẹ́lẹ̀ yóò lè wó Peter mi lè wó orí nìkan kò pọ̀ síbò náà wọ́n sún mọ́. Yóò mọ̀ ní bẹ́ẹ̀ fi ṣe ni. Wọ́n mú rẹ̀ láti fi sún mọ́. Pẹ̀lú mi, ṣe ẹ fẹ́ràn mi? Àwọn kí n tó fún ẹ̀dá. Orí ẹ̀. Bóyá ká lọ bá kí n bá ti ṣe kí n tó ká lọ bá ọkàn wá wò kán wọ́n ti mú lọ. Bàtà ń kọ́ ṣé kò ní bàtà? Ó máa jábọ̀. Ṣé kò ní bàtà? Bravo! Yóò máa fi kíní sún lórí rẹ̀. Kíní tó fẹ́ wé mọ́ orí ẹ̀dá. Àlẹ́ ìkọlẹ̀ fún wa ní kí lórúkọ máa wé kíní kan mọ́. Ebi fìlà yẹn lẹ́yìn fìlà yẹn náà ṣe máa fi kíní wẹ̀lẹ̀wẹ̀lẹ̀. Olóyè wo bí ẹni mọ́ká yá díẹ̀ rẹ̀. Wọ́n wà bíbá. Ẹ máa yá. Ẹ jẹ́ kó fi lè sùn lórí Yorùbá. Ṣé fìlà yẹn ò wọlé rárá? Wọ́n pa máa yá díẹ̀ wọ́n máa rán létà fúnra wọn. Ìpọ̀jù owó yẹn gbogbo náà ló jẹ́ kó fà. Wọ́n á dẹ̀ máa yá yẹn owó ìrìn máa jẹ yẹn. Àfi tó bá fẹ́ so eléyìí ni wọ́n lè so kíní méjì. Kíní yẹn dẹ̀ ẹ jẹ́ ká so mọ́. Ṣé wọ́n wà ní? Bẹ́ẹ̀ni. Báyìí. Olóyè kíkiri yẹn lọ sẹ́yìn. Yàgò tó fà sẹ́yìn díẹ̀. Máa wó imú fún yẹn náà. Máa wá wó imú. A máa so mọ́kùn yẹn ni. Òkun yẹn máa wà nísàlẹ̀. Bí ká máa wá nǹkan rẹ́ẹ̀dì kan máa so mélé ni. Tí o bá ti hàn pé dúró rẹ̀ nìkan máa fílẹ̀ ni. Mi ò lè jẹ́ kí ní ẹ̀ mórí straight ni. Ẹ ká sùn. Ẹ ká sùn. Kọ́tà ìjì mọ́ ọkẹ́ kọ́tà ìjì. Kí lẹ fẹ́ fi sí kíní? Wọ́n lè má fi nǹkan sí Peter. Pé kó wà òkè báyìí. Òfin ọ̀sẹ̀ bí tó rí hùwà bí lo ṣe ń rò bí ẹni pé dúró ni mo wé sísàlẹ̀. Ilẹ̀kẹ̀ kó wálẹ̀ àbí. Òwò bí lo ṣe ń wò bẹ́ẹ̀ náà. Kò sí nǹkan mẹ́ta tó fi ń kí wọn. Kò ṣe jù báyìí. Kò ṣe jù bẹ́ẹ̀. Òkú kìíní yẹn ló yẹ máa ń mọ bá máa ń ṣe. Ọ̀gá mi, ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ wà. Mi lè Àwọn gbàgbé. Peter àtàwọn Alaba gbogbo wọn wá láti dúró àwọn kan ní wọ́n ń dùn sí. Mi lè gbàgbé. lọ ṣe stage Kí ló tó ń hàtì bí rọ́bọ̀tì báyìí? Àmọ́ gbé ló lóye. Wàhálà Ọ̀rẹ́ ọmọ wọn ti láyé. Àwọn gbọ́ngàn wọn ti láyé. Ìjọ ń ṣe lóye yìí. Ìwà tó dùn gbọ́n. wàhálà wọn sọ àwọn ọmọọṣẹ́ mi náà tó bá hàtì bẹ́ẹ̀ wé wọ́n máa hàtì bí rọ́bọ̀tì mọ́. Ní kò lè jù. Kò lè jù. Aláìkò ni wọ́n. Ọ̀rẹ́ tó náà mọ̀ tó kàn. Ṣé bàtẹ́? Ìbàtẹ́ wà. Ẹ filẹ̀ ẹ kún fẹ́ lọ jagun ló máa lọ. Ok, kò sí lọ jagun àbí. Akọgun.
àwọn bàtà ọba yẹn ló wà ń bẹ àwọn náà plan. ṣé kò ní wọ bàtà ọba torí bẹ́ẹ̀ kò máa wọ bàtà ìfúnra mi ṣé ẹ̀ ní mú bàtà ọba wá bẹ́ẹ̀ bá. ó yá pm dà pm. Ayela. Ela. Okay. Peter ṣó máa pa wọ́n rí o ó lè pété mi Abílọ́lá ní kó má bọ́dọ̀ fún nẹ́tíwọ̀kì ọ̀dọ́ wa ò dá o àwọn àmì ìta wà wá òkè. tó gbogbo ló máa ń yìí kí ló ṣẹlẹ̀ ń sìn nítorí wọn kò sí bí ẹni pé wọn fara ní ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni kí ló ṣẹlẹ̀ ó ṣàkóso máa ń fẹ́ kí n notice pé o ti wà round pé wàhálà tún ti ń wà ó wàhálà wo náà fún ẹ ṣé nǹkan kan ṣẹlẹ̀ ni. ìyẹn ni ò bá pè é because kò lè wọ́rù bàtà yìí bàtà bàtà orí. Tá showing. Kí ni size wọn? Ó depend lórí size wọn. Ó yá. Ó lè dá. Ẹ̀yìn wá yọ gan. Ok, kò sí níbi kejì náà. Ok, tó bá wà níbí ó máa jọ.